Oòduà ò fẹ́ bẹ́ẹ̀ ọkùnrin ogun bóò ni ojú ẹsẹ̀ ilẹ̀ kọ́kọ́ báyìí. ojú mi ò ṣe wá nílé ìwọ tó mọ̀ pé mo yára mọ́ṣẹ́ kí n tó kú Nàìjíríà ìṣèwádìí débi tán mo wá gbẹ́nu kalẹ̀. àkòrí bẹ́ẹ̀ náà má bínú èmi náà ti ń wo lẹ́nu ọjọ́ mẹ́ta nígbà tó ti sinmi tá rẹ tó ti wálẹ̀ pé ẹ̀yin tẹ́ bá wá láti Nàìjíríà ṣé mo àti ṣiṣẹ́ bí o tó máa rí bákan fún yín mo wá ti fọ èmi náà ti fọ ọpọlọ rò pé máa mọ ẹ lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan Sàlàbúà tó máa bá mi wá sẹ́. ó máa bọ̀ wá yóò bọ̀ wá sí ọtẹ̀ tí ń ṣẹ́ tó àbájọ́dọ̀ Sàlàbúà yóò bára rí bá ṣe iṣẹ́ lọ́dọ̀ Awófálà ọtí iṣẹ́. irú iṣẹ́ wo ló wà lẹ́nu. iṣẹ́ ọdẹ náà lọ létí tó kó mọ́ ọdẹ. gbà lọ́wọ́ mi nǹkan tó mọ̀ pé mò ń dẹ̀gbẹ́ mú Nàìjíríà iṣẹ́ ọdẹ máa rọ̀ mí lọ́rùn bí láti ṣe. tó bá lọ Nàìjíríà báyìí ọ̀nà ìgbọ́bọ́ tó mẹ́fà dání. irọ́ lọ kọ́. Ọlọ́run. tó mọ̀ pé egun mi dúró láti ṣiṣẹ́. bẹ́ẹ̀ni ó náà ló páàkì yìí bàbá Sàlàkúà international tọ́ bó ṣe wà yẹn bó ṣe wà yẹn. aṣọ ọlọ́pàá lọ́wọ́ yìí. aṣọ ọlọ́pàá kọ́ aṣọ security ló wọ̀ yẹn ìṣàṣọ ọlọ́pàá kan bó bẹ́ẹ̀ pé ó gbé sanúpa ní security ni tó bá ti dé bó ṣe wà yẹn tó bá ti mú ẹ lọ́dọ̀ Awófálà iṣẹ́ security láìtì lọ fẹ́ ṣe ni àárọ̀ lọ fẹ́ ṣe ni kò sí problem bẹ́ẹ̀ ṣe tí mo wí yẹ problem ò sí bẹ́ẹ̀ ọ̀ọ́dẹ̀ máa gba owó ẹ̀ báyìí hello ọ̀ síbí ọ̀ máa gba owó báyìí. àníkàsá ti rówó. Sàlàkúà international. Àràrè. Sàlàkúà international. Gbogbo lálejò náà mo ní ìyá ìgbé ọ̀. Onílù ní lẹ́yìn ìdèrèké. Olùbádìde ẹkú tó mẹ́ta ọjọ́ kan pé ọkọ̀ mọ̀ sí fún pàmì mo sì á dì mọ́ ọba òun. àyẹ̀ ò ṣe é gbé kọjá orí omi. Inú ló ní ẹ̀fọ́ àbọ̀ sórí ètò mo ìṣẹ́ ń kiri iṣẹ́ bọ̀ ni. ṣé ń tí ọba ń wá sẹ́ni. Ó náà ní. Kí n ta bí ló ṣẹlẹ̀ ṣé iṣẹ́ wà n bá lọ kí n bá pe Alhaji Lati First Alert Security yóò fún iṣẹ́ tí n bá pe Táyé Awófálà yóò fún iṣẹ́ irọ́ o. ọtí ríṣẹ́ kọgbà yúnífọ́ọ̀mù ló kù. $15 per hour èló ní ẹyin nítorí àwọn ọmọ owó orílẹ̀-èdè ibi tó ti wá yóò sì máa ṣe wákàtí 10 lójúmọ́ àbí 12. èrò $15 yẹn tí ẹgbẹ̀rún kan àti 500 tí lọ síbi 20,000. wákàtí kan. ní wákàtí kan. iṣẹ́ yá nù. ó ti da kò sí wàhálà màá lọ bá Táyé Awófálà tàbí Alhaji Lati Ìgbìrà tó ní Alert Security so wọ́n iṣẹ́ ọdẹ ni o yẹ́dà tá a máa pàgálà tá a máa pẹ́tù. ọ̀ọ́dẹ́ pàgálà ní pẹ́tù o ọkà jòkó ọkà máa wo ohun tó bá ṣẹlẹ̀. àwọn olè tí wọ́n bá wá ń kọ́ kéèyàn gbẹ̀mí wọn dáadáa. níbí wọn èyí tọ́ bá òun irọ́ wa ohun tí wọ́n sọ fún wa ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa ń bì ní pé tó lè bá ti dé wípé ká pe ọlọ́pàá wọ́n ní ká tó pọ̀ ọlọ́pàá gan ká kọ́kọ́ sájìnà fún ẹ̀mí wa a kọ́kọ́ sàṣàlà fẹ́mi wa ká tó wá lọ pe ọlọ́pàá pé ẹ máa bọ̀ olè ń jà mí o. Oòduà tó bá rí ọ̀kẹ́rẹ́ lórí igi tẹ̀yìn bá pa ọbẹ̀ tẹ̀yìn bá pa ọdún mẹ́ta ni. ẹ̀wọ̀n ni tẹ̀yìn bá sì pa ayọ̀ níbi má pàkẹ́rẹ́ o